Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tí ọ̀rọ̀ yìí bá gbogbo wa. Mo kàn ní kí n sọ lórí nǹkan tó ń jà ràn-ìràn lórí ayélujára lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó fẹ́ máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Nǹkan tí mo fẹ́ kọ́kọ́ yé àwọn èèyàn wa ni wípé kò sí ẹ̀sìn téèyàn lè máa sìn nílé ayé ń bí. Àwọn ẹ̀yà ẹni àkọ́kọ́, àwọn ẹ̀yà ẹ ló gbọ́dọ̀ dáàbò bò. Torí tí àwọn ẹ̀yà yẹn ò bá sí, o ò ní lè ṣe ẹ̀sìn tó ló ń ṣe. Ìyẹn ní nìyẹn. Ẹ̀sìn tó bá ti di wípé ó ní kó máa kọ ìyá àti bàbá tó bí ẹ lọ́mọ pé tán bá ti bá ẹ ṣẹ̀sìn, kó má dá sí wọn, ó yẹ kéèyàn yẹra fún. Ẹni tó bá mọ̀ mí dáadáa a mọ inú ẹ̀sìn tó bí mi sí. So torí ẹni tó bá wo fídíò yìí tó bá ń sọ̀rọ̀ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá, ẹ ti jẹ lọ tẹ́lẹ̀, ẹ ti jẹ lọ gan-an. Láti bí 90 years 100 years lẹ ti ń bú àwọn bàbá tó bí wa lọ́mọ. Bá jẹ́ Kristẹni, bá jẹ́ mùsùlùmí, ilẹ̀ Yorùbá la bí mi sí. Àwọn ẹlẹ́sìn wa ni mo rí tó máa ń ṣépè fún àwọn ancestors wa, tó máa ṣépè fún wọn. Ìlú òyìnbó tí mo wà ń bí àwọn òyìnbó ṣe kó wa lẹ́rú tó, wọ́n tún ṣe ère fún àwọn bàbá wọn tó kó wa lẹ́rú ni, wọ́n tún praise wọn, wọ́n tún yìn wọn ni. Ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá ẹ ti jẹ lọ tẹ́lẹ̀ tó yẹ pé àwọn èèyàn ti rí Quran bí nǹkan tí nígbà táwa wà ní kékeré wọ́n máa sọ fún wa ní dáàdì ẹ má gbé Quran síbi kíní kan, but kí Ọlọ́run tó mú wa kúrò nínú ẹ̀sìn yẹn ti pẹ́ náà. Kì í ṣe pé bóyá ọ̀rọ̀ tán ṣe ń sọ sí, I've been out of it for a long time. Èmi fúnra mi ti ka Quran yẹn past 25 years ago. Mo ti rí pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Ẹ ti bẹ̀rẹ̀ sí ń bú àwọn èèyàn lóríṣiríṣi tí àwọn bàbá yìí ò dẹ̀ dáhùn. Ẹ ti jẹ lọ, ẹ ti ṣe gbogbo, ẹ ti bà gbogbo àwọn èèyàn wa jẹ́, àwọn bàbá wa ti bà gbogbo wọn jẹ́ lórúkọ aláṣejù. Bẹ́ẹ̀ báyìí ní tẹ́. Ẹ wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn. Ìdí gbogbo mùsùlùmí ti ṣí síta. Tí mùsùlùmí kan bá rò pé mùsùlùmí ló ń gba ayé lọ, mùsùlùmí ti ń lose ń sìn. Àwọn èèyàn ti ń ya kúrò, kì í ṣe pé wọ́n ń kúrò nínú mùsùlùmí o, wọ́n ti ń ya kúrò nínú mùsùlùmí. Kì í ṣe ní Nàìjíríà nìkan, ẹ má ṣe mi gbọ́ o. Ìlú òyìnbó bí wọ́n ṣe program fún wọn tó pọ̀. Àwọn ọmọ Pakistan ní ọmọ tó bá ti lè, táwọn èèyàn ti ń lajú wọn sìn. Nígbà tẹ́ ti ṣe ẹ sọ nǹkan tó wà nínú Kùránì fáwọn èèyàn, ẹ fi wàásù fáwọn èèyàn. Ṣé kò sí nǹkan tó dá nínú Kùránì tẹ́ lè sọ ni? Ṣé kò sí ẹ̀sìn nǹkan tí Muhammad ṣe? Ṣé kò sí nǹkan tí Aisha ṣe? Ṣé kò sí nǹkan tí àwọn sàábé ṣe ni? Tó jẹ́ pé àwọn ẹlẹ́bọ ẹ lọ ṣe kíní kan, àwọn kíní kan, bẹ́ẹ̀ tára ọmọ yín ò bá dá, ẹ̀yin bàbá yìí kẹ́ ẹ bẹ̀rù Ọlọ́run. Àgbo lẹ máa gbó fún ọmọ yín mu. Àbí kẹ́ ẹ gbé ọmọ lọ sọ́sípítù. Mi ì tí ì gbọ́rí kán ní ara ọmọ ò dá ọ, àwa wọ hàn tú fún ọmọ o, lára ẹ fi dá. Ẹ jẹ́ á ronú. Ẹ jẹ́ á ronú. Ṣé ẹ̀yin náà rí yẹ̀yẹ́ ara yín sìn? Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àbí? Àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ mùsùlùmí ń sìn, oníkálukú ti ṣe kíni? Wọ́n ti ń fẹsẹ̀ fẹ́. Irú èmi tí mò ń sọ̀rọ̀ yìí, mo sì ní àwọn àbúrò tó ń jẹ́ mùsùlùmí. Mo lẹ́ni tó lọ church. Ṣé nǹkan tẹ́yin people ìfẹ́ mú wá sílẹ̀ Nàìjíríà ni pé káwa Yorùbá, irú àwọn àbúrò mi tó yẹ pé tó bá ṣe iléyá ń sìn, mo sì máa ń fún wọn lówó. Ṣé kí n mú àbúrò mi kí n máa pálẹ̀ ń sọ ni? Àbí kí n ṣe àbúrò mi mọ́, kí n ṣe ọmọ ìyá mi mọ́? Àbá àbúrò mi tó ń ṣe Kristẹni tí ń lọ lé wọn, kí n débẹ̀ kí n lè júmọ́ wọn lẹ̀ ń fẹ́ ni? Àbí irú rádaràda wo lẹ̀ ń bá kiri tẹ́lẹ̀ ń sọ̀rọ̀ Ọlọ́run? Ṣé Ọlọ́run lóòótọ́ ní nǹkan táwọn èèyàn ń sọ ń sìn tí wọ́n ṣe ń ka Kùránì yẹn gangan? Ṣé Ọlọ́run tó dá àwa èèyàn sáyé Ọlọ́run yẹn ló wá ń sọ fún èmi o pé nǹkan táwọn èèyàn fi ń sọ fún wa pé Allah ò kì í ṣe Elédùmarè nìyẹn ń sìn?
ojú àwọn yẹn gan ti wá là sínsìn ṣé Ọlọ́run yẹn ló wá sọ pé ok mo ti dá ẹ sáyé o àbúrò ẹ o lọ pa o torí pé kò forí balẹ̀ fún àti ẹ̀mọ́ nǹkan tí mùsùlùmí gan forí balẹ̀ fún. Because tí mùsùlùmí bá jẹ́ni tó ń ronú dáadáa tó bá ń ka ìwé dáadáa kó ka Quran àwọn àdìsí yẹn dáadáa ni a rí wípé kò dìgbà tó o bá kọrí síbì kan kó o tó sin Ọlọ́run. Eléyìí tẹ̀yìn gan fi ń bú ẹlẹ́bọ yẹn kí mùsùlùmí ronú pé kí ló ń ṣẹlẹ̀ dé fẹ́ pé Mẹ́kà la gbọ́dọ̀ kọrí sí ká tó kírun. ẹni ọmọ mùsùlùmí tó bá ronú bẹ́ẹ̀ á mọ̀ wípé tó bá dẹ̀ já wa dúdú la gbérú nǹkan báyẹn kalẹ̀ àwọn òyìnbó ò ní gbà lọ́wọ́ wa. Wọ́n á ní ẹbọ là ń ṣe pé a ó ṣe jẹ́ dandan pé a gbọ́dọ̀ kọrí sí ibì kan ká tó kírun. Ẹ̀yin yẹn méjì kí n sọ kankan fún yín. Ẹni tó máa lọ ṣọ́ọ̀ṣì àbó ń lọ sí mọ́ṣáláṣí àbẹ́ni tó bá ṣe babaláwo mo ní advice kan fún gbogbo wa. Tí èèyàn bá ti gbé ẹ̀sìn sí ọkàn jù ẹ̀sìn èèyàn ò lè rọ́nà lọ ẹrú ẹgbẹ́ ló máa ń ṣe. Ọlọ́run ọba ò lẹ́sìn. Àtijọ́ tí mo ti dé ìlú yìí àdúrà mi ń gbà mò ń lówó lọ́wọ́ kò dìgbà tí n bá lọ síbì kan bàbá kan kìíní kan kò sẹ́nìkan tá ní mo pò ń rí pé ẹjọ́ ẹ bá mi yẹ nǹkan wò rí mi ń ṣe láti ilẹ̀ mi ṣe pé mo kìíní kan ṣùgbọ́n tó bá ń ṣe ọdún nílé wa ní àwa yìí àwa máa ń bá wọn lọ ṣe ọdún àwọn máa bá wọn ṣeré torí nígbà táwa wà ní kékeré tí bàbá wa tó máa ń kó wa lọ sí yídì gbogbo àwọn ọmọlé wa ló máa ń tẹ̀lé wa lọ nígbà yẹn lọ́hùn. Ṣé àwọn nígbà yẹn nǹkan ṣe ó dùn gbà yẹn tá a rò pé ẹ̀sìn kan gidi ní gbogbo àjọ ń ṣe ṣùgbọ́n nígbà táwa wá dàgbà ń sìn táwa náà ka ìwé wọn lára pé eléyìí ò kì í ṣe lédùn rẹ̀ lóòótọ́. Ẹ̀yin mùsùlùmí ẹ lè jẹ lọ lélẹ́yìí tẹ̀ ń ṣe yìí o ẹ lè jẹ lọ ẹ tètè pera yín bóyá kẹ bá wọn ẹlẹ́sìn ìbílẹ̀ kẹ pé àgbààgbà wọn kan bára yín sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá ń ba lọ bọ́n ṣe ń ba lọ tán ka gbogbo àwọn tó wà nù torí gbogbo nǹkan táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń kà ń sìn wọn parọ́ mọ́ yín o lóòótọ́ lè sọ pé wọ́n tu nítùkùtù o ṣùgbọ́n pààyàn ló ń jẹ́ o wọ́n ní ẹni tí ò bá ti ṣe ẹ̀sìn kọ ẹ pa ìsìpá òkùnrin ìmọ̀ nǹkan tẹ̀lé fi wé o. Nígbà táàbúrò mi bá pè mí ní kèfèrí ń sìn tí mo sùn tó lọ fàdágún mi ṣé ẹ fẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá wá sílé wa ni ẹ ronú náà. Èmi ò lọ́rọ̀ míì tí mo fẹ́ sọ màá máa ṣe fídíò short nsìn ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi lọ sí orí YouTube mi àá bẹ̀rẹ̀ sí máa ṣe program nsìn Olabi Money TV ẹ bá mi subscribe ẹ jọ̀ọ́ mo ní ìjà wọn kí àwọn èèyàn subscribe díẹ̀ sórí ẹ̀ so that a lè máa ṣe kí náà korúpẹ̀ program fáwọn èèyàn wa ẹ ṣé gan, thank you very much.